tó jẹ́ pé tá a bá ti kúrò tán àwọn tí ọba níbọn mò ń sọ ẹ fídíò mi ẹ dáwó fún wọn kẹ́ ẹ ra ìbọn fún wọn tí wọn bá wọn bí tó ti rà wọn wà rà ẹ ra ìbọn fún wọn kò síjọba kan tó lè ní kẹ́nìkan mọ́ gbé bọ́n sí tí wọn bá kábọ̀ mọ́ ọlọ́kan lè mọ̀ gbé báwọn pé Ìgbòho ló gbé fún wa fídíò yìí ń ṣe fídíò yìí wá kí wọ́n post ẹ̀ pé Ìgbòho ló rà bọ́ fún wa kọ́ wọ́n jalè ìbọn tá a rà láti fi dìfẹ́ǹdì ara wa ní àdẹ̀sọ̀gùn fún wọn so tábà tí wàá mú jọ yẹn èmi máa wá lójúmọmọ tá a wọnú igbó yẹn tá a fọlọ́sì wọ dànù wọn ní lóde wa ẹgbàá mi sọ fún yẹn ajá òde dó bẹ̀ kú láyé náà lé wọn tábà lé wọn tán káwọn ọmọ yẹn tẹ kó fà ń bẹ̀ òní jẹ́ pé tábà ti kó bẹ̀ tán wọ́n padà sẹ́gbẹ́ tábà lé wọn tá a kúrò wọ́n máa padà so tábà ti lé wọn tán káwọn ọmọ yẹn kàn ká ẹni sètò wọn kàn stand síbẹ̀ pa àwọn ọmọ bẹ́bẹ̀ so àwọn àgbẹ̀ ó lè mọ̀ra yìí lọ sókun kálukú lè mọ̀ra yìí lọ sẹ́nu sẹ́ẹ̀ so tó bá ṣe é ṣe tábà ráwọn tó lè ràn wá lọ́wọ́ kàn ra pọnpọ́n fún àwọn yẹn káyìn àwọn kan tó máa patrol gbogbo ìjọ ní oko wọn mọ lọ wọn mọ fọkàn yẹn rìn káàkiri inú igbó yẹn àwọn yóò lè mọ̀ra yìí free tó bá gbáriwo wọn lè jábẹ̀ pé kí ló ṣẹlẹ̀ àárà kan fún wọn ní òsì tó yà nírà bá òsì tó kàn pẹ̀lú ìjọba òwúrẹ̀ kan a máa rà bí ìjọba ọba tọ́jú wa tí ìjọba ọba provide security fún wa àwa náà lágbá láti dá fìgìláńtẹ́lẹ̀ lábẹ́lẹ̀ láti fi sọ́ra wa Yorùbá ní sàlá wa àwọn òbí òsì lábẹ́ ìjọba Nàìjíríà ń tèmẹ́ ní ìjọba Nàìjíríà wẹ̀ wáyé so ẹ bá àwọn ẹ sọ̀rọ̀ àwa náà máa bá wọn àwọn èyí tí wọ́n dá sí tí wọ́n dáwó sí fún wọn kára ẹ̀kan fún wọn. 1st of June 2021. àwọn lè di láti dúró síbẹ̀ àrẹ gáàdì wọn so tá a bá ti kúrò mẹ́ta tá a bá wọn lé wọn tán àwọn tèkó fà wọ́n mọ gbà fúnra wọn táwọn kan bá sinmi àwọn gbà àárẹ wà bá ti máa fún ọ lówó oṣù tó ti ń sìn gbogbo àwọn dúdú náà tó bá ń bẹ ẹ̀mí ẹ̀ pé ní tèmi máa bá wọn sọ̀rọ̀ wọ́n gbọ́dọ̀ ní á pé dandan fún wọn ní ẹ gbọ́dọ̀ fọ́ fún àwọn ìlú oṣù nígbà alága káńsù tó bá sá lọ á kọ̀ ní lẹ́tà sí ńkọ̀ lẹ́tà sí gọ́fúnà yìí ńkọ̀ lẹ́tà sí fúnra mi ọlọ́run rẹ̀ ń bọ̀ máa kọ́ pé ọgbọ́dọ̀ mọ bá.